orí ọ̀yọ́ ọkọ̀ ìyá arúgbó ni àgbàgbé mi ọ̀rọ̀ bàbá arúgbó ni olómọdọ́dún ọmọ mi àgbàgbé mi orí ọ̀lẹ́ o ọ̀rùn fún orí ọ̀lẹ́ o ọ̀rùn fún orí ọ̀lẹ́ o ọ̀rùn fún ọmọ àtọ ọ̀rùn fún ìbáwọ́ tún tẹ o tún tẹ bẹ́ẹ̀ bá fẹ́ lọ́dún kan ẹgbẹ́ máa ti dà ọdún kan ní abẹ́ ẹ̀fẹ́ gbọ́dún méjì alájùkẹ́ ní ìyá dáńlá ẹ̀yin la máa ní mẹ́ta lóṣooṣù bóyá máa lọ fowó ṣe fíìsà ẹ bá ti dọ́dọ̀ orí ọ̀lẹ́ ó máa ṣe fíìsà ọdún kan fún ẹ lẹ́yìn kẹ́ra tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kúkú òtẹ́lì bẹ́ẹ̀ máa wọlé àwọn ló lè ṣe lọ́wọ́ yìí fíìsà ọdún kan gẹ́gẹ́ bàbá oníyẹ sí lu àdáńlá bẹ́ẹ̀ máa fẹ́ ni adáńlá mi bẹ̀rẹ̀ nìyí ẹ̀yin ń pété ẹ̀ ń pàdé bí fún wọn kan lójoojúmọ́ orí bàbá ọ̀hún adáńlá mi bẹ̀rẹ̀ nìyí adáńlá ọ̀dà gbogbo ilé o orí ọ̀lẹ́ mi ní kí ó lẹ́kú àdúrú lóṣù ẹ̀yìn adáńlá mọ́tà ní ọ̀gá mọ́tà ní o ojú olè ọ̀gbẹ́ aláàbí wọ́n rúùsù ojú olè ọ̀gbẹ́ orí ọ̀lẹ́ mi wọ́n rúùsù ojú olè ọ̀gbẹ́ ọlọ́mọ tí wọ́n lọ́wọ́ náà ìwà nìlú yọ̀ọ̀yọ̀ ó sì tún bàbá ṣe o. orí ọ̀rẹ́ ó pọ́nmọ́dé lọ sí Saudi ó pọ́nmọ́dé lọ ó sì tún bàbá lọ o. èmi ò bínú orí ẹ̀ o ẹni tó ń bínú aláwọ̀ o orí ọ̀rẹ́ tó ń bọ̀ ọ́ ṣe é mọ́ ẹ o. àlòmọ́bà ló lọ ní ìgbà òun láàyè ìrònú ọlọ́run báyẹ̀ ní tó bínú ọlọ́run ojú ọ̀lẹ́ àlùmọ́bà ló lọ ní ìgbà òun láàyè ìrònú ọlọ́run. ayé mi lọ́wọ́ dára dọ́rọ́ yìí àtọmọsọ mi bá rẹ gẹ́gẹ́ ọmọ sọ́ni bá rẹ ta ló mọ nípa ẹni tó jẹ́ sọ́ni bá rẹ yóò sì wò lásìkò ìnáwó sí sọ́ni bá rẹ ló mú dáàdì ẹ̀ àṣírí ọmọ sọ́ni bá rẹ ọmọ sọ́ni bá rẹ ọmọ sọ́ni bá rẹ ọmọ sọ́ni bá rẹ àṣírí ọ̀rẹ́ o àṣírí ọ̀rẹ́ o ọmọ sọ́ni bá rẹ àṣírí ọ̀rẹ́ o àṣírí ọ̀rẹ́ o láti gbọ́ tí mo ti ń bá bọ̀ mi ò rí irú ọlọ́run láti gbọ́ tí mo ti ń bá bọ̀ mi ò rí irú ọlọ́run èyí rí. Ṣé story bàbá ní ẹsẹ̀ wọ́n ti wọ́n sọ̀rọ̀ lójú. Ayé Abdulrasheed ọmọ Ládọjà tẹ́lẹ̀ ló kọrin sí mo kọrin fún wọn. Mo ṣe kàmpé mo kọrin bá dèwòlú ní Ládọjà kọ́rẹ́nsì ti dúró tán. Tọ́lá ń fi gbàdúrà mi sí.
sọ̀rọ̀ 2002 to 3 bàbá oníyẹsí mú ká dìbò fún àwọn lè PDP adéwọlé mi là àdàdà àdìbò àwọlé. Ìgbà tó di 20 táwọn náà mi mílíọ̀n 2002 náà má pè mí lé pé Ládọjà fẹ́ rí mi mo bá lọ sílé Ládọjà látọ̀dọ̀ Adédùgbù èmi padà nìyá àti Dàmọ́lá Krista àjọlọ́ni àtẹlùkù àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́ba àgbéra adélé adédè orí ní Ládọjà alájàmù tí ni mo kọ́kọ́ rí ajámù tí a yin ya wa wọ́n ní ṣé wọ́n lọ́mọdé yìí tẹ́ bá yọ 23 years nínú ọdún tó bí mi o mo wà lọ́dọ̀ bàbá oníyẹsí mi nígbà yẹn. à ń gbé tó 27 years nígbà yẹn akọ̀dé mi gbọ́ ọ̀rọ̀ sí tó jẹ́ kó ojú mi kéré. ájámù tí ó ní ṣe wọn ní táyé yìí ìwọ náà rè ojú wáyé lọ. láríwá ní gúúsù tábà fẹ́ ṣe káàpé wọn ní ẹwà táyé lọ. nígbà yẹn mo ń pè nínú ṣáàlẹ̀ lélẹ́wùrà ń bí. mo ní màmá kékeré lábẹ́kéré o kì í ṣe mí ní ìfàdíyẹ àwọn tá ń gbélé wùrà àmọ̀ra wa ń gbà ẹ́. yàyà dáná àwọn tá tó ń gbélé wùrà àmọ̀ra wa ń gbà ẹ́. ẹ̀gbọ́n mi sí mo ní eléwùrà lọ́kọ́kọ́ ra lé sí. ìyẹn tá a bá fẹ́ ṣe fàájì tọ́mátì ìlú èbódé nígbà yẹn a máa lọ ń kaṣọ ní ilé wọn ní dẹ́lìrì àdá ńlá. ẹ̀bà ọ̀rọ̀ àkóbá ọba má jẹ́ kárí ọ̀rọ̀ àdábá ọba má jẹ́ kárí wọ́n ní kọ́ bọ̀ sàmí. alájà mùsùn wọ́n lè lóní mo fẹ́ gbà kí ẹ lè mọ̀ owó níyì nígbà yẹn mo ní ẹ̀mú 200,000 wa wọ́n lówó kíni mo ní a máa gba mọ́tò a máa gba irinṣẹ́ àwọn bọ̀yá gbowó ájàmù ti bá a fún mi onífin oníṣẹ́ máa wọlé mo ní bàbá wọlé adẹ̀wọlé àpọ̀lé mi gbọ́ ọ̀rọ̀ sí láti gbà yẹn látàrí la máa dé ṣìnà mo ti ń jẹ́ àwọn òṣèlú wọn wá kúrò ní PDP nígbà tó di 27 Àlàó ní àkàlà àjọ kàmpé mi mo ṣiṣẹ́ wàlàó ní àkàlà
àkàlà wọlé gbogbo yẹn ló mọ̀ ìyẹn ò ṣe dánú o bàbá oníyẹ sí mu tẹnu kọ́ dandan ni èèyàn bá máa kọrin kókò ìyá ẹ̀ orin kó tó kọ́ máa bá ẹ̀ àlùbáríkà òun wá títí dé wọn láyé ìyá o àlùbáríkà òun wá àlùbáríkà sọ̀rọ̀ àlùbáríkà àwọn tó máa ń fún mi lọ́wọ́ jọ ẹ o débọ́lá ń jẹ́ àníjọ yẹn àwọn máa pè mí wọ́n ní kọ́rẹ́nsì wọ́n ti rẹ́rìn kan sí ẹ èlò lélẹ́yìn ìgbà owó ní 500,000 mádìdé mọ́lá mi yìí ìjà owó kílẹ̀ yìí èmi náà ń ṣe àgárá ní 500,000 ní 2007 tàǹtà pé ojú mi ìjà bá mi ojú àwọn lágbọ́n chairman nígbà yẹn ẹlòmí ò tí wọ́n ní òṣèlú akọ́ṣàmà àwọn tó yé rè ó mọ̀yàn pé ẹ mọ̀ra bí Démọ́lá bá ń bẹ lẹ́yìn gómìnà kan wà láyìn kò ní ṣẹ̀ṣẹ̀ dé Démọ́lá mi ìjà bẹ́ẹ̀ bá wá da níta tí ò bá da nílé ilé Démọ́lá òjò ìjáyà tá a bá dé Bàràpá a máa wọnú yàrá ẹ̀ àjọ máa jẹun àjọ máa mú àti wèrè àtàsíwí àtọmọta àtẹyọdúdú òjò àwọn akó àmọ́ra ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ ìjàyà ibi tẹ́ mú wa lọ ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ bá dé àdúpẹ́ ìjàyà ibi tẹ́ mú wa lọ. Gbogbo wọn ti lọ wà láyìn Bàràpá kó lọ rí Démọ́lá ojú orí ìjà ẹ wo wọ́tà tó wọlé àwọn eléyìí wọ́n dúró tán wọ́n ní gbowó lọ́wọ́ èèyàn kan yín mú sí lẹ́yìn wọ́n dúró ti Ṣèyí Mákindé ní Bàràpá ní Démọ́lá ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣe ibi tẹ́ máa dé àdúpẹ́ ìjàyà ibi tẹ́ mú àlọ́ Démọ́lá ẹ ṣe ibi tẹ́ ti ojú ẹ ṣe ibi tẹ́ máa dé Démọ́lá àdúpẹ́ ìjàyà ibi tẹ́ mú àlọ́. Démọ́lá jò gómìnà wọn ní kí wọ́n lè ṣe dẹ́bùtì wọ́n lè lórúkọ wọ́n ti ṣe takuntakun bẹ́ẹ̀ ṣe Démọ́lá ìjà àlàyé kankan ní ojú mi ìjà báwọn. Fárúkù Àríṣokọ́lá omi tuntun Benedict Forum celebrate Gómìnà Ṣèyí Mákindé for second swearing agbákin bẹ̀rẹ̀ àkíkà agbákin gbogbo ọlọ́ńdá ọkọ̀ èyí agbákin bídèmí àkíkà abídèmí mi bèbí ìyá abídèmí. Kùkálẹ̀ àríṣe bánà màrúkù abídèmí. Lẹ́wọ̀n màrúkù abídèmí. Benedict àkíkà omi tuntun Benedict Forum celebrate Gómìnà Ṣèyí Mákindé for second time agbákin lọ́ọ̀lọ́ dáńbí. Benedict àkíkà ọ̀kárẹ̀ àgbákin Benedict àkíkà rọ́nà mi dára ọ̀kárẹ̀ àgbákin.
ọ̀rọ̀ ìbàdí mọ́lá ọmọ padà mọ́ sí chairman lágbèlú ẹkùn kalẹ̀. ẹ máa ń tọ́jú sísá káàsù ọ̀rọ̀ tó káàsù adébí bíbíire àti mú bíbíire ọmọ bíbíire lòlúyọlé o bíbíire káàsù ọmọ bíbíire àti mú ọmọ bíbíire. Bíbíire ní Ìbàdàn. Ìwọ́n bí àti ọ́. Àtúmọ̀ ní Ìbàdàn o. Ìwọ́n bí àti ọ́. Ọba tí yẹ pẹ̀lú wa lónìí rẹ̀. Ọba tí yẹ pẹ̀lú wa lónìí rẹ̀. Bíbíire ní Ìbàdàn o. Bá a sì wù ní Ìbàdàn. Ìwọ́n bí.